ẹ kú àbọ̀ sí orí ètò. Ẹ jọ̀wọ́ ká tó máa wo fíìmù yìí lọ, tó o bá ti subscribe sí channel yìí, ìyẹn ni kó o kọ́kọ́ ṣe subscribe nísìn, subscribe ní kíákíá. Fíìmù tó ń wò yìí gangan, ẹ bá wa wo abẹ́ rẹ̀ lọ́wọ́ ọ̀tún, ẹ rí tí wọ́n kọ ní capital letter SUBSCRIBE subscribe, SUBSCRIBE subscribe. Ẹ bá wa fi ká tẹ̀ yóò di subscribe, yóò gba aago sẹ́gbẹ̀ẹ́, ẹ ti subscribe nìyẹn, ẹ ṣé gan-an. A kú iṣẹ́ òní, àsìkò àjálẹ́. Ìròyìn lérèfé ni a mú wá fún yín láti iléeṣẹ́ Master Barbers Comedy TV ní ìlú Ọ̀tẹ́ ní a wà tí a ti mú ròyìn wá fún yín. Orúkọ ẹni tó ń ròyìn náà ni ọmọ oríta. Síwájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ wọ́n ti forí kásá gbèsè pọ̀ lọ́rùn. Ọ̀gẹ̀dẹ̀ ti ya. Ẹlẹ́ẹ̀kejì, ìjọba àpapọ̀ wọ́n ti fowó kún owó epo, wọ́n ti da gbogbo ìlú rú. Ẹlẹ́ẹ̀kẹta, ẹrù pọ̀ lọ́rùn ọ̀pẹ. Ìjọba àpapọ̀ wọ́n ti jẹ gbogbo òṣìṣẹ́ lówó pátápátá, ilé-iṣẹ́ ti dàrú. Ẹlẹ́ẹ̀kẹrin, ààrẹ àgbáyé, ààrẹ gbogbo ilẹ̀ àgbáyé pátápátá, ó kan sáárá, ó sì gbé òṣùbà fún àwọn ọmọ Yorùbá lápapọ̀ nílùú Nàìjíríà àti lẹ́yìn odi. Ó ní wípé gbogbo bírálì wọn bí wọ́n ṣe ń ṣe é bọ̀ látẹ̀yìn títí tó fi dórí mẹ́gà rálì báyìí. Gbogbo ẹ̀ ni àwọn ń ṣe fídíò látojú ọ̀run tí wọn kò mọ̀. Gbogbo bí ètò ṣe ń lọ wọ́ọ́rọ́wọ́, tí wọn ò tẹ òfin lójúmọ́lẹ̀, tí wọn ò fi ẹ̀hónú náà hàn ní ọ̀nà jàǹdùkú, ní ọ̀nà olè, ní ọ̀nà kí wọ́n máa pààyàn, lọ́nà kí wọ́n máa bá àwọn èèyàn jà. Pàtàkì jùlọ, ohun tó tún wá ya gbogbo ààrẹ àgbáyé àti àwọn àsọmọgbé rẹ̀ lẹ́nu ni wípé bí àwọn ọmọ Yorùbá bí wọ́n ṣe ń ṣe ìwọ́de náà tí wọ́n ń fi ẹ̀hónú hàn, wọn fọwọ́ kan òṣìṣẹ́ ìjọba kankan. Ìyún àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, wọn ò bà iléeṣẹ́ ìjọba kankan jẹ́ àbí dúkìá ìjọba kankan. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn gan ń lọ wọ́ọ́rọ́wọ́ ni ní orí títì, wọn ò sun táyà rárá, wọn ò bà títì jẹ́, bẹ́ẹ̀ sì ni wọn ò fi ìwọ́de wọn nì kí wọ́n fi dí gbogbo aráàlú lọ́wọ́. Ẹlẹ́ẹ̀kẹrin, wọn ò tẹ òfin lójúmọ́lẹ̀ rárá tàbí wípé kí wọ́n ó dojúkọ ilé àwọn tó jẹ́ olùdarí wọn láwọn olóṣèlú kí wọ́n máa lọ ba ilé wọn jẹ́ tàbí kí wọ́n máa pa wọ́n lọ́mọ tàbí kí wọ́n máa ba dúkìá wọn jẹ́ tàbí kí wọ́n máa ṣe wọ́n yánsayànsa pé kò sí níbẹ̀ rárá. Gbogbo bí ìjọba Nàìjíríà bí ó ṣe tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ tó fọ́ wọn lójú tó sì sọ wọ́n sínú ẹrọ̀fọ̀, gbogbo ẹ̀ pátápátá ni àwọn tí ń wò bọ̀ látẹ̀yìnwá. Kódà ó ya àwọn lẹ́nu wípé àwọn rò wípé ọmọ Yorùbá yóò sọ ọ́ dìjà, wọ́n sọ ọ́ di wàhálà tí wọ́n da ìgboro rú ni, ṣùgbọ́n àwọn rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ ìní ń bẹ fún wọn. Òun ti wá rí dájúdájú wípé àwọn ọmọ Yorùbá nínú gbogbo ẹ̀yà tó ń bẹ ní àgbáyé, wọ́n jẹ́ number 1 tó ní ọgbọ́n, tó ní ọpọlọ, tó ní iyè. Bẹ́ẹ̀ ni tí wọ́n mọ ọgbọ́n, oríṣiríṣi ọgbọ́n láti gbé ọ̀rọ̀ kalẹ̀, láti yànnàná ọ̀rọ̀, láti yanjú wàhálà tí kò ní mú ogun dání rárá, tí kò ní mú wípé à ń yọ ìbọn, à ń yọ àdá, à ń yọ ọ̀bẹ, à ń fi kùmọ̀ jà, à ń fi rọ́bà alẹ́rẹ̀ ẹni káàkiri àdúgbò, à ń tara ẹni lóko lójú wípé kò sí níbẹ̀. Gbogbo ohun táwọn ti fọkàn sí wípé yóò wà ńbẹ̀, àwọn wá rí wípé ọpọlọ yìí pọ̀, ọ̀pọ̀ jù wọn lọ débi wípé Ọlọ́run ọba gangan ni ló fún wọn ní ọpọlọ. Ààrẹ àgbáyé tún tẹ̀síwájú, ó ní ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó fi hàn òun ó fi dá òun lójú gbangba
wípé wọ́n ti kó ìnira, wọ́n ti kó jìnnìjìnnì bá ààrẹ àti gbogbo asọmọgbé rẹ̀ pẹ̀lú ìjọba lápapọ̀, torí wípé ọ̀nà tí ìjọba fọkàn sí ni wípé wọ́n ó ṣe níṣe jàǹdùkú kí wọ́n wá rí ọ̀pọ̀lọpọ̀ irọ́, ọ̀pọ̀lọpọ̀ àbòsí ṣe ní orí wọn. ṣùgbọ́n ó yani lẹ́nu ọ̀nà tí wọ́n ń gbé ọ̀rọ̀ wọn gbà. Ọlọ́run ọba nìkan ló wà nídìí ọbẹ̀ tó ń ṣe ọbẹ̀ náà, ó ju ìmọ̀ ẹ̀dá lọ. kódà àwọn wá ṣe àkíyèsí wípé ìjọba gan-an ó ti di pé wọ́n káwọ́ mọ́ra bí ajá tí èṣù ó pa ìdídà tó ń lé ajá jìnnìjìnnì ti bá wọn. kódà ọgbọ́n àti máa bẹ̀bẹ̀ ni ìjọba àpapọ̀ ń wá báyìí, ṣùgbọ́n báwọn gangan ṣe wò ó láì tí ì béèrè ọ̀rọ̀ lẹ́nu àwọn ọmọ Yorùbá, ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀. ìtọ́wà ń bẹ̀ ni wípé kí wọ́n ó fún wọn ní Yorùbá Nation ní kíákíá tí ò ní sínú wípé wọn ó dìlé rẹ̀ rárá. ààrẹ àgbáyé ó tún tẹ̀síwájú, ó lóun gbóṣùbà fún gbogbo ọmọ Yorùbá pátápátá nílé ni lóko lẹ́yìn odi wípé ọpọlọ tí wọ́n lò yìí ó kọjá bẹ́ẹ̀. kódà láàrin àwọn tí àwọn jẹ́ òyìnbó, àwọn tó ń fi ọ̀rọ̀ ọmọ Yorùbá kọ́gbọ́n. kò sí orílẹ̀-èdè tí kò gbọ́n gbogbo fídíò tí àwọn ọmọ Yorùbá ń ṣe tí wọ́n sì fi ń kọ́gbọ́n, tí oníkálukú ń ṣí fáìlì fún un tí wọ́n ń fi pamọ́ láti máa kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀, wípé àwọn ọmọ Yorùbá wọ́n jẹ́ ẹ̀yà tó ní ọpọlọ, tó ní ìmọ̀, tó ní òye, tó sì mọ nǹkan gbé kalẹ̀ lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ, tí ò ní fa ìkùnsínú, tí kò sì ní sí ìrẹ́jẹ kankan tàbí à ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ tàbí à ń ba dúkìá kankan jẹ́, tí gbogbo ẹ̀ yóò sì níyànjú ní yékéyéké. ààrẹ àgbáyé wọ́n ti kọ lẹ́tà sí Master Barbers Comedy Radio wípé ká bá àwọn dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ Chief Dr. Sunday Adeniyi Adeyemo aka IGBOHO-Oosha, wípé ká tún dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ bàbá àgbàlagbà Professor Banji Akintoye. wọn ò ṣàìdúró, wọ́n ní ká gbé igi ọpẹ́ ká tún gbé lọ sọ́dọ̀ Koiki Media pé wọ́n ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀. ọpọlọ tí Ọlọ́run fún wọn, ìmọ̀ tí Ọlọ́run fún wọn, òye tí Ọlọ́run fún wọn, ètò tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́, Ọlọ́run ló kúkú ń ṣe bẹ̀, ó ju ìmọ̀ ẹ̀dá lọ. pé ká kí gbogbo wọn pẹ̀lú gbogbo àwọn tó dá sí ọ̀rọ̀ Yorùbá Nation pé kó fi ṣeé ṣe pẹ̀lú ògo tọlọ́run. láìpẹ́ láì jìnnà ààrẹ àgbáyé náà gbàdúrà wípé yóò tẹ̀ wá lọ́wọ́ ká má fòyà. wọ́n fi ń yé wa wípé kò sí ọ̀nà tí ìjọba àpapọ̀ fẹ́ gbà láti yanjú ọ̀rọ̀ yìí ju pé kí wọ́n fún wa ní Yorùbá Nation lọ. pé ìjọba àpapọ̀ gangan wọn kúkú ti tẹ́ lọ́wọ́ àwọn ní gbogbo orílẹ̀-èdè pátápátá. ààrẹ àgbáyé tó tẹ̀síwájú láti parí ọ̀rọ̀. wọ́n ní kò sí ọgbọ́n tí ìjọba fẹ́ dá, kò sí ọgbọ́n tí ìjọba àpapọ̀ àti àwọn ẹmẹ̀wà rẹ̀ fẹ́ dá, kò sí ọ̀nà tí wọ́n fẹ́ rìn ju wípé kí wọ́n ṣe ohun gbogbo ní wọ́ọ́rọ́wọ́, kí wọ́n ṣe ohun gbogbo ní mẹ̀sọ̀mẹ̀sọ, kí wọ́n sì fi Yorùbá Nation ká fi lé àwọn ọmọ Yorùbá lọ́wọ́ ká máa bá àlàáfíà wọn lọ. ìròyìn alẹ́ yìí kò ní jù báyìí lọ. ìròyìn látẹnu Master Barbers Comedy Radio, oníròyìn yín náà òun ni ọmọ oríta. ẹ tún máa gbọ́ wa nígbà míì. ẹ ṣé gan, ó dàárọ̀. ẹ ṣé gan tí ẹ wo fíìmù mi, Ọlọ́run á wà pẹ̀lú yín. kí ẹ tó lọ, ẹ subscribe sí channel yìí. fíìmù tẹ́ ń wò yẹn, ẹ wo ọwọ́ ọ̀tún nísàlẹ̀, ẹ máa rí tí wọ́n kọ ní capital letter SUBSCRIBE. ẹ fi ìka kan tẹ̀, yóò sì change sí subscribed. a gbé aago sẹ́gbẹ̀ẹ́, ẹ ti subscribe nìyẹn. tá a bá ti ń gbé fíìmù jáde ẹ máa rí ní kété tá a bá ti ń gbé jáde. ẹ ṣé gan.